béèyàn bá sì ṣe ń tẹ́nìkan ò sí rí dandan ni kójú olúwa rẹ̀ rí ń tẹ́nìkan ò rí. bẹ́ẹ̀ni. adágún wọ́n rí kàkà mọ́. ṣé má parọ́ fún ọ ojú balẹ̀ wa ó ti fọ́. báwa ti wà yìí gbogbo ẹyẹ abúlé wa mo pa ẹyẹ níbi pé mo pa àjẹ ẹyẹ. mo ti notice funny behaviour lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ìwà ẹ̀ ti yàtọ̀ ó ti change. kò yẹ kí n bọ́ sàárè ọ̀pá mo fọwọ́ gbọ́mọ gbé. kí lẹ̀ṣẹ̀ mi gangan tí gbogbo gbẹ̀mí fi wà nílé ọkọ tó fi ń bímọ tèmi ò rí kankan bí tí mi rí kankan gbẹjọ kí ló ṣẹlẹ̀. kí ni ìgbìyànjú yín lórí ọ̀rọ̀ àìrọ́mọ bí mi ẹ sọ fún mi. n ò jókòó tẹ̀tẹ̀rẹ̀ ṣé o sọ pé. ẹ̀gbọ́n mi ní bẹ́ẹ̀ wájú rẹ̀ tó ń fi ń kú gidi ọrùn ó ń ta pápá láwọn kó jàgùdà parí ọrùn sùn àpárò òkú sí sọ́pọ̀lọ́ rẹ̀ pé sá tó o bá tó sọ ha lẹ́ẹ̀kan sí ẹnu lọ́pọ̀ àyàdàgbà ni. ṣé nígbà tẹ ẹ débi ẹ lẹ́gbà ta ló ta ọmọ yín ní rọ́bà ogàn ìyá ẹ náà sì bàjẹ́. ìbà ọlọ́run ìbà èèyàn o ìbà ọlọ́run ìbà èèyàn. ìbà ọlọ́run ìbà ọlọ́run ìbà ọlọ́run ìbà èèyàn o ìbà ọlọ́run ìbà èèyàn. wọ́n ti ta rọ́bà mọ́ baálé. wọ́n ta rọ́bà. Àdúrà ni màá gbà o.
àwẹ̀ o mi kí ni iṣẹ́ ẹ sí Olúwa Olódùmarè ọba ògo ọ̀yin ò dá o ọ̀yin ò dá o ọ̀yin ò kọrin f'Olódùmarè olóòkọrin ọ̀pẹ̀ ọ̀tún pàdé òjò olóòrà yìí omi tajà ní ṣọ́ọ̀bù rẹ èsì o ẹ̀rín rẹ́ mi pa mí o kí ni iṣẹ́ ẹ sí Olúwa bàbá Jésù mi kí ni iṣẹ́ ẹ sí Ọlọ́run Olódùmarè ọba kó dá ọ sílé ayé kí iṣẹ́ ẹ sí o mo mi bí ọ ni o mi kí ni iṣẹ́ rẹ sí Olúwa àfi kó o dáhùn torí wípé ìjọba ọ̀run kí omi wò ó lọ́dọ̀ bàbá mi Jésù Kristi Olódùmarè ẹ ṣojú ṣáájú o bàbá rẹ lè bọ́ ọ gbé o àfi kí o múra fúnra rẹ kó o gbẹ́rù rẹ gírí bẹ́ẹ̀ mo mí ké bẹ́ẹ̀ ìmí wò mí gbẹ́ ìmí wò wèrè ẹ yí ọ ni o torí nígbì ó bá dọ̀dọ̀ bàbá mi Jésù lókè kó o bá rí èmi ìyá àdúrà lẹ́gbẹ̀ẹ́ Jésù bẹ́ẹ̀ kán mi ọ lẹ́gbẹ̀ẹ́ náà mẹ́mọ̀ ní gbèjà rẹ̀ torí wípé ó bẹ̀rù rẹ níbodè o ó lé ní kó o bó ṣe wù ọ́ ni kó o ṣe dirù rẹ ó gbọ́ mi rẹ bó bá wù ọ́ kó o di jọ́gànjọ̀gàn bó bá wù ọ́ kó o di yàmàyàmà bó bá wù ọ́ kó o di kó dúró gbémgbém ọmọ rẹ lè ràn ọ́ lẹ́rù o bàbá rẹ lè ràn ọ́ lẹ́rù yèyé rẹ lè ràn ọ́ lẹ́rù olúkúlùkù bẹ́ẹ̀ lágbẹ́rù rẹ̀ pẹ̀lú àgbélébù rẹ̀ ó gbọ́ mi bẹ́ẹ̀ bàbá mi Jésù lókè ó fọwọ́ lẹ́rán bẹ́ẹ̀ omi wò á o torí ìdí èyí ó bẹ̀rù rẹ níbodè o ó bẹ̀rù rẹ níbodè o ó lè ra gbé ó lè ra kẹ́rù rẹ fúnra rẹ ni wàá gbẹ́rù rẹ bẹ̀rẹ̀ kó gbé ìjọba ọ̀run kò rí ó ti kù sí dẹ̀dẹ̀ òun ò bá ṣe ni ọmọ fúnra ẹ ni kí mo pè é fúnra ẹ bó bá wù ọkọ gbọ́ bórí ọmọ gbọ́ wà á bẹ̀rù rẹ lọ́dọ̀ Olódùmarè. Grandma ẹ pẹ̀lẹ́ ma ẹ má bínú èmi mo sáré lówó ṣe fi fọmi sára mọ́tò mi ò lè lọ sí car wash mọ́ torí mo ti late ẹ má bínú. ẹ lẹ́gbẹ̀ẹ́ ó fẹ́ gbalé lọ́wọ́ mi nínú rìsíìtì tí mo mú kú ọ mo kọ́ síbẹ̀ fún oníráìtì sí òsì mi oníráìtì láti máa fọ mọ́tò nínú ọgbà á kó máa domi sára péǹtì ilé tí mo fi owó iyebíye kùn ó kí n má bínú mú òsì ni. ẹ grandma ibi mo ti rí hóòsì ńlẹ̀ẹ́lẹ̀ ní ìwọ́nulẹ̀ lọ mú un fún kíkọ sáré lómi mi ní mú lọ. wò bó ṣe mí ṣe yankanyankan bí èèyàn ti lé ẹ̀jẹ̀ lálẹ́ òsì yẹn ó wù dé bẹ́ẹ̀ ni ó jẹ́ bí ò bá lọ jálẹ̀kùn yàrá mi kó mú òsì jáde níbẹ̀ ni ṣé níbi wàá gbalẹ̀ lọ́ọ̀ mi ó lẹ́tọ̀ọ́ sí gbogbo nǹkan bá wù ọ̀rẹ́ èèyàn níbẹ̀ dá mi lóhùn ó ì gbọ́rọ̀ orí rẹ̀ pẹ́tẹ́kì ni wàá máa bú mi wàá máa ṣẹnu wàá máa ṣe báwo ti proud jù ó proud tẹ́ bí àtọ́rí pé ṣe ni ọ̀gá gíga ọ̀gá náà ló máa mú ọ fọ́nbù sí mi. ó ìnáwó sójú mi ó ní ìnáwó sójú yẹyẹ rẹ bí yé ni. àyà mi. bẹ́ẹ̀ ni mo mi retí ọlọ́pàá rẹ wọ́n lọ bá mi kọ́lé mi ni àbí ọmọ gbọ́ lọ́ọ̀ mọ̀mọ́ rẹ ìbọn ni ẹ̀yà mẹ́. ó ì gbọ́rọ̀ orí rẹ̀ pẹ́tẹ́kì ni ó ì gbọ́rọ̀ etí mi dùn ọ́ níbi wàá gbalẹ̀ mo wí hàn mo ní aago 7 la máa mi tilẹ̀kùn o wà wá dé ní 7:30 aago 7 àbọ̀ wà máa tẹ̀ ọ́nù wà máa gbálẹ̀kùn gbẹgbẹgbẹ màmá abẹ́lẹ́dùnmarè sọ̀rọ̀ ó ní jẹ́ mi níbi gbọ́rọ̀ ó ní jẹ́ kẹ́lẹ́dùnmarè gbọ́n tí mo gbé tí sọ̀rọ̀ àdúrà mi wà máa interrupt ọ̀rọ̀ rí a kí problem rẹ gan wàhálà rẹ pọ̀ kọ́mísì ọ gan wàhálà àwọn ọmọ ọjọ́ mi ó ní fi mọ́tò rẹ gbé hàn ó ti kọ́ dẹ́nu ilé iṣẹ́ ògòkò kó bá a ṣe sáfíìsì rí
àbọ̀mọ̀ yẹn mo ní ṣọ́ọ̀ṣì mí ìwé hàn nígbà pé ìyá àdúrà mèrè o àmì ṣe sáfìsì nínú ilé o kó wọlé wá wàá máa ṣakọ wá ṣapá kàntàkàntà ìyàwó rẹ very useless as yourself ìyàwó rẹ ẹ gbalẹ̀ bí bẹ́ẹ̀ rí ẹ ṣe nǹkan rí nígbà àgbáyé lọ́mí ṣe mo búyàn pé guest house nílé mi ni à wà kérò ha ìyàwó rẹ mi gbébé àbúrò ìyàwó rẹ mi gbébé ìgbà kan mọ̀mọ́ rẹ ábẹ́ ìgbà kan ọ̀rẹ́ rẹ mo kàn rí kan orí kún tábà ibi iṣẹ́ àfàsáàtì èsì ọ̀rẹ́ mi ni ram Abuja what's my business pẹ̀lú ram Abuja èmi gba Abuja rí ni. ẹ jọ mo fẹ́ mọ ẹ̀ṣẹ̀ mi gangan ṣé nítorí mi ò fi mọ́tò mi gbé àwọn ọmọ ìjọ yín ni àbí torí mi ò wá ṣe service lọ́dọ̀ tí yín torí pé mo ní church tèmi tí mo lọ tó bá yẹ pé tọ̀rọ̀ tilẹ̀ ni à ń sọ utility bill láti lè tọ́jú ọgbà tó bá dẹ̀ pé tó lówó tó wá mi wá ni ẹ̀ẹ̀kan péré lówó wá síbí báyìí látàbújá ọjọ́ kan péré lọ́dọ̀ lò ó dẹ̀ padà sábújá ẹ̀. farabalẹ̀ màá mẹ́sì rẹ kọ́ ọ́ olówó àbólòsí ló powó kọ rẹ̀ ó wá látàbújá àbí ó wá látàbújá ó lo ẹ̀ẹ̀kan àbí ẹ̀rẹ̀kan ni ọjọ́ kan ni mú rọgbà ẹ̀wọ̀n lágodi kó lọ sọrun ọjọ́ kan níbẹ̀ àárí bó ṣe mí rí o wá mú òsè mi ẹ̀ṣẹ̀ rẹ̀ pọ̀ o kí mo bá gbé ọ nílé ẹjọ́ wá ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni o mú òsè mi o fi mi fa mọ́tò jẹ́gẹ́jẹ́gẹ́ èló gan ni mọ́tò ti kà. 1 point. ní kẹrin 1 point yẹn ọmọ yẹn mọ mi kun lé mi ọmọ yẹn mọ rọ̀dà kí mọ mi kun lé mi ni à ọ̀gá mọ̀ ní mi obìnrin mélòó lórí kókọ́rù lé kó tún kún lọ́kèdélẹ̀ tó rẹ́ gbogbo lẹ̀ ìdọ̀tí wo lórí níbẹ̀ ọmọ yẹn wo ni mo fi mi ṣe ni à omi domi sára ògiri mi wàá bà pẹ́ǹtì mi jẹ́ odomi sálẹ̀ pẹ̀pẹ̀ wàá jẹ́ kí gbolẹ̀ kó bẹ̀rẹ̀ sí wú kó máa ṣe jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ ṣé lè gbé ọdẹ bí kó ṣe ló jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ wàá gbalẹ̀ mi ni à ó ìgbọ́rọ̀ adití ni òrè adití. ẹ má bínú. mẹ́bínú rárá màmá báwọ̀ bínú ta nìwọ who are you rẹ gan by the way pọ́ìntì mẹ́ta bẹ́ẹ̀ ni solution rẹ point number 1 mọ́tò rẹ̀ wàá gbé sóde point number 2 wàá tẹ̀lé mi gòkè màá mú gbálẹ̀kù ọ́ àti kíní mímu náà lẹ́ni mọ̀pin stick àbí mọ̀pin stick ní orúkọ rẹ̀ wàá wá gbá gbogbo kété bẹ́ẹ̀ á mọ́ pínpín wàá wá mú mọ̀pin stick àbí mọ̀pin stick ẹ̀yin náà mú yẹn bá rí ẹ̀ ọ́ níní wàá wá fi nu gbogbo bẹ́ẹ̀ á wá gbẹ fúrúfúrú àìjẹ́ bẹ́ẹ̀ wàá jáde nínú ilé mi lónìí. òórùn máa gbẹ òórùn ó tẹ̀ sí gbẹ gan. ṣé ó rí i pé ojú ọjọ́ kí mo mi wò ó ẹ dàbí pé òòrùn àárọ̀ lónìí ó rí ojú ọjọ́ bó ṣe rí ó rí bó ṣe mí ṣe gùrùrù àbí o ti lọ bá lọ́rùn ṣèpàdé mo súnmọ́ lọ́rùn jù ọ́ lọ mo mi bá lọ́rùn sọ̀rọ̀ lọ́ṣẹ́ ní mẹ́rin kò ṣe o olóde láàbù ọ́ ṣàmùṣàmù lájọjú rẹ lùkúlùkù láà gbé ọ. ẹ tún ṣépè ẹ ń ṣépè ẹ dẹ̀ ṣépè ni mo mi ṣe ẹ ni mẹ́ṣẹ̀pè àdúrà ni mo mi gbà ẹnu èpè ọ̀tọ̀ tí àdúrà ọ̀tọ̀ méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìrìn àjò ríran ìkó bá dísáàbù èpè màá mú kó ìkó bá dísáàbù àdúrà màá mú kó lónìí bẹ́ẹ̀ ni ló bá ṣe mí sọ̀rọ̀ ọ̀ bẹ́ẹ̀ gbogbo nǹkó dísáàbù èpè ni tẹ̀lé mi bẹ́ẹ̀. tẹ̀lé mi kó wá lọ gba ìgbálẹ̀ tí wàá mú gbá bẹ́ẹ̀ àti mopping stick. ẹ jẹ́ kí n gbé mọ́tò mi jáde. tẹ̀lé fi mọ́tò sílẹ̀ tẹ̀lé mi. nírin o láàárọ̀ kùtùkùtù ọjọ́ ajé. ìyá ìdúrà rìn o náà awọ́ṣọ náà aṣọ làwọ̀ yìí. aṣọ rẹ kí o mi fọwọ́ bò kó mi fọwọ́ fà láṣọ mọ́ láyà rẹ. mo wá adjust ẹ. mo mọ̀ láìkí aṣọ rẹ o ó wo orúnú rẹ ni abo orúnú rẹ ni mo mi wo ó ra yà rẹ. kò má dá kéèyàn má wá exposed o. kí ni nǹkan tá wọ̀ kí ló ti bad nínú nǹkan tá wọ̀ sísí ni wà náà ẹ̀yẹ expect ká máa múra bí arúgbó a ní láti gbé gbogbo ẹ̀ bọ́ta káwọn boys lè sanwó wá sún mi o. bẹ́ẹ̀ ni mo rí àmọ́ bíbélì mi sọ fún mi wípé 10
tẹ́ḿpìlì olúwa ni àgọ́ ara obìnrin àgọ́ olúwa ni mí ṣí síta èsì o ogun mọ̀ jà o ẹjọ́ ọkùnrin ni mí wá lọ bẹ́ẹ̀ o èsì o ọkùnrin wo ló máa responsible ká ké sí ọ bí n ṣe mí rọ ọ torí pé ọkùnrin kankan tó bá ké sí ọ bẹ́ẹ̀ ṣe wá ó kàn fẹ́ gbé sẹ́nu bẹ́ẹ̀ kó mẹ́yìn rẹ̀ kó mú jẹ kó ṣẹnu pẹ́tẹpẹ́tẹ tí ò bá ní kórira torí ẹ ti ṣí sílẹ̀ ṣinṣin àti kí ọ bọ̀ ó rìn ní à ìrìn ní wà bonú rẹ wò ó wọ̀ ọ̀yà rẹ. ẹ̀wọ̀ ìyá àdúrà a ní boyfriends àwòlè aláwọn tá à ń fẹ́ wọ́n jẹ́ kó wa jẹ́ bá ṣe wà yìí so gbogbo ilé ìtẹ̀ ń sọ ìyá ẹ ti dàgbà ìyá àdúrà ẹ máa gbójú nù nǹkan. ó gbọ́n wọn mi sọ ni bẹ́ẹ̀ o ní ẹni boyfriends ẹ̀dẹ̀ náwọn tẹ̀ mí fẹ́ ẹ̀sẹ̀ wọn pọ̀ lọ́rin aṣẹ́wó ni mí ṣe. sísí ni wọ́n máa máa ẹ jọ gbogbo ariwo tẹ̀ ń pa ìtí ẹ kò ń jẹ́ kí gbogbo àwọn ará àdúgbò máa gbọ́ nǹkan tẹ̀ ń sọ mi ò láìkẹ́. ará àdúgbò ọmọ pa aṣẹ́wó ni ire original aṣẹ́wó ẹ wo bí ẹ gbọ́ tèmi gẹ́gẹ́ bí abiyamọ gidi ìyá aládùúrà kò mí gbàdúrà níṣẹ́jú ní wákàtí ẹ wọlé bẹ́ẹ̀ kẹ́ ẹ lọ pààrọ̀ aṣọ yìí. ìyá àdúrà bàbá ti dé àmàṣe. ṣàpọ̀nà jà olóde o ọ̀rọ̀gbọ̀lú èmọ́dé o ìhòòhò ẹ máa rìn olóde o ṣàpọ̀nà o èmọ́ mọ̀ wọ̀lú bí yé jésù mi o tètè máa bọ̀ wára lé ayé ìpadà ọmọdé yàn ti wọgbó lọ igbó náà mi wọ̀ ọ̀run àpáàdì náà mi wọ̀ ìkúnlẹ̀ àbíyamọ òkun mọ̀ jà ìhòòhò rẹ olúwa darí ẹ̀ṣẹ̀ mi jù ojú mi rí bẹ́ẹ̀. kí lẹ sọ pé mo tún ṣe. kí mo sọ pé o ṣe àbí n ò ṣe lọ́mọkẹ́ kò ṣe ọ gangan kò ṣe ọ kábíkú rẹ fẹ́ so lóògùn mi dèké mo mi gbàdúrà àkọmọ ọlọ́mọ níbẹ̀ àdúrà ni wọ́n mi gbà ṣé o fẹ́ sọ pé mẹ́ra àdúrà la ìgbà ni àbí kí ó ṣẹlẹ̀ kó ti rí àwé mi kó ti rí. Mami, ọ̀rọ̀ yín ò tí ì yé mi still. Kí ni ẹ̀ ń ṣàì láti sọ mí ìmọ̀ nǹkan tí mo ṣe? Mo fẹ́ mọ ọkọ àfẹ́sọ́nà rẹ. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn ojúgbà ẹ kí a jọ bí yín ní táàmù gbà kan náà. Wọ́n ti mí bímọ, wọ́n ti mí ṣàbíyamọ nílé ọkọ. Ìjẹjẹ àbíjọ́ ò níbẹ̀ la lọ ṣe ìkómọ ọmọ ìyá Bọ́sẹ̀. Àbí? Mami, mi ò ní boyfriend. Mi ṣá kàn lè lọ sí títí kí n lọ mọ́kùnrin wá fún yín. Kí o wí sànsàn. Mami, ò ní boyfriend. Ó ní boyfriend. Lẹ́ẹ̀rín ìwà àti Ọlọ́run. Ó ní boyfriend. Rọ́mọkẹ́. Ọkùnrin méjì gidigba ni mi wọ̀ níwájú rẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí omi yan sébè kan mi yọ sóporó. Bẹ́ẹ̀ ni. Rọ́mọkẹ́. Ayé ló sọ pé wo ò lè níláárí. Ọ̀nìyàn ló sọ wípé wo ò lè lọ́kọ. Wòlíì ló sọ pọ́rọ̀ rẹ̀ kò lè nítumọ̀ o. Kíyèsí pé bàbá mi kò mọ̀ ọ́ sọ bẹ́ẹ̀ o. Ẹ ṣe mi ni omi bá rí o. Mo fẹ́ mọ ọkọ rẹ. Àwí. Mami, mo ti gbọ́, máa mú wá. Mami, máa mú wá, ẹ má wọrí. Máa mú wá, ó lè jọra, ó lè jọra. Rọ́mọkẹ́. Wá.
pé nǹkan tí sista mi sọ yẹn ó tọrọ náà sọ. ṣẹ́yìn náà tún fẹ́ support wọn ni. Mo máa support wọn now. You are a graduate. You have a good job. So what's next? Sista mi ò feel pé next step fún mi nìyẹn. Ó dáa, àwa feel pé next step ni fún ẹ. Torí bí ọmọ ti rán ọmọ léèwé tó ti ṣe nǹkan tó fẹ́ ṣe tán, ọkọ ni kó mú wálé. Ká gbé gèlè ká dẹ̀ jó ká sin ọmọ lọ lé ọkọ. Next step nìyẹn. Ṣùgbọ́n lọ bá mi rò ó. Ṣùgbọ́n kò take care ẹ. Ó dàbọ̀ ó kílé. Next step ni. Kí wá ní next step? Àti ní ọjọ́ náà ìwọ ó sì wí pé olúwa ẹ̀mí ò yìn ọ́ bí o tilẹ̀ ti bínú sí mi ìbínú rẹ ti yí kúrò wá ìwọ sì tù ú. àwẹ̀ o Kábíọ́dà. fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi. mi Kábíọ́mí rè. Màámi mo fẹ́ dọ́dọ̀ ọ̀rẹ́ mi. ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ. bẹ́ẹ̀ni. ọ̀rọ̀ kí mo bọ́ sọ nígbẹ̀ẹ́ ó ti mèsì kò mí mo nídìí èsì ní kíákíákíá ìgbà wo ni wàá mú ọkọ àfẹ́sọ̀nà rẹ á. Màámi ẹ ṣe máa take nǹkan easy. Ìgbà wo lẹ ṣe sọ fún mi pé kí n mọ́kọ àfẹ́sọ́nà wá? Màámi mi ò ní bọ́ sójú títí kí n lọ mọ́kùnrin wá fún yín o. Ẹ ní sọ̀rọ̀ fún mi náà màá mú ọkọ àfẹ́sọ́nà mi wá. Rọ́mọkẹ́ o máa bíbí ni mo bí ọ mo fẹ́ rọ́mọ ọmọ mi. Mo ti gbọ́ màmí ẹ mọ̀ pé kò sí food stuff nílé mọ́ ẹ dẹ̀ ní kí n ra bọ̀. Rọ́mọkẹ́ Màámi mo fẹ́ rọ́mọ ọmọ mi. Màámi ó dàbọ̀. Etí dùn ọ́ o. ọ̀dà bómi lọ wọ́n padà gbá mi lórí àmúniṣẹ́ náà lọ. kíyèsí Ọlọ́run ní ìgbàlà mi èmi ò gbẹ́kẹ̀lé èmi kì yóò sì bẹ̀rù nítorí Olúwa Jèhófà ní agbára mi àti orí òun pẹ̀lú sì di ìgbàlà mi. Mi ò fẹ́ kí mọ́mí gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún yín. Ọ̀rọ̀ màámi ni ọ̀rọ̀ wọn ti sú mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ojoojúmọ́ báyìí màámi máa ní mọ́kọ àfẹ́sọ́nà ẹ̀ wá ẹni tó ń fẹ́ mo fẹ́ rí. Ó dẹ̀ ti sú mi ní tẹ́ mọ́kọ tí mo fẹ́ ṣe. Àwọn ìyá yẹn máa ń fọ́ níṣà. Ṣé bẹ́ẹ̀ yẹn ló easy kí ọmọkọ wálé ni? Bẹ́ẹ̀ ni màámi náà gbógun tì mí nígbà yẹn náà. Tó sọ pé lọ́mọkọ wálé o lọ́mọkọ wálé o. Wọ́n ti tí mo tó parọ́ fún wọn wọ́n tó fi mí lọ́rùn lẹ̀. Ó parọ́ fún wọn. Mo parọ́ fún wọn ni o. Irú irọ́ wo ló wá pa? Ọ̀rẹ́ mi mo sọ fún wọn wípé abroad lọkọ mi wà kò dẹ̀ tí ì dé tó bá dé a yọjú sí wọn bí mo ṣe bọ́ nìyẹn o. O ò lè parọ́ fún ìyá àdúrà o lè parọ́ wo bó ṣe ń ṣe nǹkan báyìí ni ìyá àdúrà ti rí nǹkan tó ń ṣe ìyá àdúrà tó mọ èèyàn tó sọ pé òun fẹ́ fẹ́ mi àti ẹni tí mo gbà fún ẹni tó gbà fún ìyá àdúrà mu ṣé eré èèyàn bẹ́ẹ̀ ṣe parọ́ fún ni wọn ò ṣe parọ́ fún. Kí ló wá fẹ́ ṣe? Honestly mo mọ nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ sọ fún Kúnlé kó wá yọjú náà sọ fún pé wọ́n fẹ́ rí. Kúnlé kí n pe Kúnlé o mọ́mì mi fẹ́ mí ìtẹ́ o Kúnlé tó yẹ pé kàríà ló ń bá kiri bó ṣe máa blow lòun ló bá owó Kúnlé ò tí rẹ́dì. Kúnlé ò tí rẹ́dì kò tí rẹ́dì ṣùgbọ́n ó lè rẹ́dì. My dear lọ bá sọ ó ti ṣe gbọ́n nǹkan tó fẹ́ sọ náà now at least. Okay. No. Ṣé Kúnlé ti rẹ́dì ṣá? Jọ kí ló ṣe mí tí mi ò rẹ́dì? Rọ́mọkẹ́ èmi ti rẹ́dì wọlé mi dúró dé. Yes, I am fully ready. Are you sure? I am very sure. Ìwọ ni mo ń dúró dé. Because ẹ̀rù ń bà mí mo pé tí n bá sọ fún ẹ o lè má like it then o lè má ti rẹ́dì. Wọ́n mi ti fẹ́ dààmú mi pa. Wọ́n ní kí n lọ mọ́kọ àfẹ́sọ́nà mi wá. N ò dẹ̀ níyàn kankan ju owó náà lọ. Rọ́mọkẹ́ okay ó dà pé o mọ bó ṣe rí lọ́wọ́ mi ṣá. You're so special sórí àtijọ́ tí mo ti ń rìn ilé ayé mi ò rò pé mo rí obìnrin tó da tó ẹ àbí tó da jù ẹ lọ rí. That's the truth. Ṣé ti support tó máa ń fún mi ni àbí ti ìwà tútù ẹ
àbí ti pé tí máa sọ fún pé mo fẹ́ ṣe nǹkan you always tell me baby go on, I'm behind you. Sori o lẹ́wà o tún wá fi ìwà ṣẹ̀ṣọ́ ẹ̀wà o tún máa ń fún mi ní support ní anything tí mo máa ń ṣe. What else am I waiting for? Okay, I really love you and I am ready to go see your mom anytime. Wọ́n kàn sọ fún mi pé jẹ́ ká máa lọ lọ́la and we are going. Really? I am serious. Thank you. You're welcome, darling. You know I love you, Romoke. Mo nífẹ̀ẹ́. Now, let me sing your favorite. Okay. Romoke baby mi, Romoke baby mi, Ẹ̀gbá nílé fàdà rẹ̀, Ìjẹ̀ṣà nílé mọ̀dà rẹ̀ o. Má bá ẹ lọ. Romoke baby mi, Romoke baby mi, Ẹ̀gbá nílé fàdà rẹ̀, Ìjẹ̀ṣà nílé mọ̀dà rẹ̀ o. Má bá ẹ lọ. Kí ló dé tó yẹ fẹ́ sọ pé báwọn record label back to base yẹn ṣiṣẹ́ mọ́? Kí ló tí wọ́n sọ̀rọ̀ báyìí? O mọ̀ pé any artist tó bá kọ sínú mic tó dẹ̀ jáde láti record label yẹn gbogbo èèyàn ló máa rà ó máa ń go viral gan. Ṣé problem tẹ́yìn èèyàn máa ní ni pé go viral yẹn lẹ́yìn máa wà after pé orin trend orin ṣe ẹ kì í wo nǹkan tí artist tó wà lọ́ndà label yẹn tó ń go through. Ṣé o jẹ́ kí n sọ kíní kan fún ẹ? Tó bá jẹ́ wípé iye tí label yẹn fi ń lọ ẹ̀mí ni wọ́n ń fún àwọn artist wọn, sincerely I really don't know how those guys are surviving because that's peanut. Wo ọ̀rẹ́ owó kọ́ ló yẹ kọ́kọ́ fi síwájú, orúkọ ló yẹ kọ́kọ́ lé. Tó bá ní orúkọ ń sìn àwọn èèyàn ńláńlá ló máa pè é síṣẹ́. Torí lẹ́kọ̀ọ́ lè bẹ́lẹ̀ tó ń sọ ìgbọ̀n àwọn tó tún jù lọ gan ló máa tún máa pè é. Wọ́n lórúkọ náà. So that tó máa wá fi ọlọ́pàá lé mi kiri tí mò ń trend káàkiri lórí social media lórí Instagram everywhere pé bàbá yẹn lébẹ̀lẹ̀ àti ẹ̀ ń jà o ṣó máa wà ń bẹ̀ ń gbà yẹn. Ìwọ náà ní ìṣiṣẹ́ tọlọ́pàá máa lé ẹ kiri. Ọmọrin kan náà èèyàn gidi náà nìwọ náà. ó ní tó bá wọ ọ̀tọ̀ tó tiẹ̀ bẹ́ mi ọ̀tọ̀ sórí tó bá ti di Sunday tá a fẹ́ mú Sunday wàá tẹ̀lé mi lọ sí ọ̀dọ̀ àwọn Rọ́mọkẹ́. Omi nẹ. Mo fẹ́ lọ rí mọ́ sí ẹ. Sọ pé o ti fẹ́ serious àbí o ti serious nísìn o ti di responsible man báyìí. Jọ má bínú ṣé ìtaṣe ní street ò tó ni. Ó ti tó tí o bá ti di responsible man mo sọ pé èmi náà ti dọ̀rẹ́ responsible man ni. At your own risk bro. tó bá mọ̀ ẹ̀kọ́ responsible tó bá mọ̀ ẹ̀kọ́ wá responsible kí tèmi. Sunday. Sunday na Sunday. Bàámi jálàáfíà ni ṣe dáadáa ni ìyàn dádì náà sì kọ́. Àlàáfíà lọ́wọ́ wọn. Mọ́mí nǹkan ojú rẹ̀ yìí mọ̀ rèmi ó kọ̀ ó mọ̀ rèmi ó ó múra tòmáṣì ńláìkiri ọmọ mi mójú lọ sọ́jà lọ tẹ̀. Ẹ ṣeun ẹ ṣeun. Rọ́mọkẹ́ mi ọmọ dáadáa ni mo wá ní mo rí i pé orí fẹ́lẹ́fẹ́lẹ́ wàá ráàyè ṣiṣẹ́ dáadáa. Rọ́mọkẹ́ ò kárí ó mójú lọ sọ́jà mo jẹ́rìí rẹ̀ tó ní ìgbìmọ̀ wà bíi tiẹ̀ bẹ́ẹ̀ èrò tó máa mí pè mí wọ́n máa sì gbà àmọ́ nígbìmọ̀ àwọn báyìí mo mú ìtò dáánú rẹ̀ ni ṣé bá ṣe kú àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwẹ̀ o kí orúkọ rẹ̀. Orúkọ mi ni Kúnlé Adébájò. Orúkọ dáadáa ni orúkọ rẹ̀ orúkọ Yorùbá Odùduwà ní gbogbo orí à. Ọmọ ìlú wo gangan ni kábí ìlú rẹ̀. Ọmọ ìlú Ìjẹ̀bú Òde ni mímọ́. Ọ̀kan ni ní àárẹ̀ ọ̀kan ni ní àárẹ̀ Yorùbá náà lè kéde à. Mọ̀mọ́ bínú pé question mi pọ̀. Rárá wọn kò sí wàhálà. Ṣé o bínú? Àtọ̀. Iṣẹ́ kí omi ṣe. Olórin ni mí máa ń kọ orin.
Inú mi mọ̀ dùn. O páàsì tán ni. Àmọ́ irú orin wo ni omi kọ o? Ṣé fújì ni? Tàbí nínú? Ṣé fújì ni? Àbí jùjú? Àbí àpàlà? Tàbí àwúrèbe? Irú èwo ni omi kọ níbẹ̀? Mi ò kọ ìkọ̀kọ̀ náà àwọn orin tẹ́ dárúkọ yẹn mọ́. Actually hip hop ni mo máa ń kọ. Màámi, kò yé yín. Hip hop ni orin tóun máa ń kọ. Ṣé mọ àwọn Davido, Wizkid, Naira Marley, Zlatan, ẹ mọ àwọn orin yẹn. Àwọn tàkasúfè ìyàn ara yàn ni ó dáa bẹ́ẹ̀ ó dáa bẹ́ẹ̀. Náà dẹ̀ ti àwọn èèyàn ti ń mọ̀ dáadáa. Ìyàn ara kí máa gbé ṣòkòtò síbẹ̀ àbí. Bí a tó bá fẹ́ pa fún ọmọ ṣe. Mo rí náà mo rí súrà rẹ̀ mo rí pé o fẹ́ jọ bẹ́ẹ̀. O jọ ọ́ tán ni o torí ṣé ni ọrùn rẹ̀ gan bí mo ṣe mí wò ó mo ní o fẹ́ jọ ìyàn ara kó mi kọ́ àkàtúfì ọmọ mi. Mọ́mí diamond ni wàá mú kàn kò mí kó tó lọ. There's a problem. Màá máa fi sọ́rùn bíngò mi bẹ́là ló ní jẹ́ bẹ́ẹ̀ o. Ajayi mi. Bẹ́ẹ̀ ni irú ẹ̀ la fi máa ń àbí pupa lọ́mọkẹ́. Anyway má jẹ́ ká fi ọ̀rọ̀ sílẹ̀ bọ́ síbòmíràn. Orin kí omi kọ ni ṣé wọ́n máa ń fi owó fò yìí lórí bíi ti Wàsíù àwọn Sàní Adé àti àwọn oní fújì àti jùjú mi àbí báwo ni. Rárá òun ò kí ń ná wa lówó mà. Actually tí a bá ti lọ sí studio bẹ́ẹ̀ tí a bá ti record àti mix gbogbo ẹ̀ pọ̀ àwa kàn máa drop ẹ̀ sí internet so àwọn èèyàn máa lọ copy ẹ̀ wọ́n á download ẹ̀ sórí phones wọn tọ́wọ́ rẹ̀ ti ń gbọ́ that's it. Wọ́n ìfowófò yìí lórí. Rárá òun náà wà lówó àtọ́ wọn. Báwo ni ṣe mí lówó nígbẹ̀? Báwo ni ṣe mí lówó? Báwo ló ṣe arówó tọ́jú ọmọ mi? Omi ṣàṣedànù rẹ ni orí mi mọ̀ ní jẹ́ mi ṣàṣedànù omi ṣàṣedànù wàá kàn ṣáà kọrin dànù wàá kọrin ṣòfò. Màámi bẹ́ẹ̀ kọ́ kọrin ṣòfò kò kọrin dànù. Ó ní báwọn ṣe máa ń rí owó yẹn padà tó bá ti kọrin bẹ́ẹ̀ yẹn wọ́n máa fi sí iTunes olóríṣiríṣi àwọn ibi tán máa ń fi sí so tán ṣe ń gbọ́ yẹn làwọn owó máa wọnú àkáǹtì wọn. Àwẹ̀ ṣèbí ààrẹ náà ní ṣẹ́gẹ̀tẹ̀ ẹ̀kàn sórí íńtánẹ́ẹ̀tì ẹ̀kàn lè bẹ̀rẹ̀ sí ìdáná ẹ̀ wá máa ṣàṣedànù. Ṣé orí bí mo ṣe rí yìí bẹ́ẹ̀ tí mo rí gbẹ̀mùgbẹ̀mù bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ kọ́ ọ̀run mi ní kó bá dàgbà àmọ́ ní ìgbì kí ó jẹ́ pé ìwọ gan kí o fẹ́ tọ́jú rẹ̀ èsì òun náà rẹ̀ ṣe lomi ṣàṣedànù tó mú kàkọ́ dànù definitely o lè ní òrè original olè tó ní certificate ní òrè. Màámi gbẹ́rù rẹ̀ ìyàwó amúrọ̀bà ó lè ní òrè àwẹ̀ o mo mi wù ọ́ náà ni ọmọdé ìhà máa mú lè mọ̀ṣẹ́ ó níṣẹ́ kankan lọ ojí náà rọ kùtùkùtù ọjọ́ ayé rẹ̀ oní omi kan hip hop ẹ̀mí ṣàṣedànù sórí íńtánẹ́ẹ̀tì ó mọ̀ yóò lè ní mímú ẹ̀mí múkún ẹ̀bọ́ sórí íńtánẹ́ẹ̀tì àkókò olówó àbí bẹ́ẹ̀ kọ́. Màámi. Àwẹ̀ o ṣí fìlà orí rẹ̀ ṣí fìlà orí rẹ̀ ṣí fìlà. Ogun èṣù ogun èṣù kó owó lulẹ̀ owó ogun èṣù kó owó lulẹ̀ nínú ilé mi ò mẹ́ẹ̀mọ́ wá o. Màámi. Yẹ́sì lára mi ó ṣe ọmọ fàṣọ mi dá ṣé wàá ya mí láṣọ ni à. Màámi ewu amú ara nǹkan tó fi ń kọrin lélẹ̀ yìí àwọn nǹkan táwọn èèyàn máa ń rí lára wọn tó fi ń like wọn lélẹ̀ ó dẹ̀ ti ń blow àwọn èèyàn ti ń mọ̀ òun ló ṣerun rẹ̀ bẹ́ẹ̀ bí ìyẹ́ mi àbí Ọlọ́run ló dá rí rẹ̀ bẹ́ẹ̀. Màámi ó dá irun ẹ̀ sí kọ́lọ̀ yìí ni na Màámi nǹkan tí ì ṣe ẹ má embarrass me. Àwẹ̀ o Ọlákúnlé Alágbe ẹ dàgbàsókè má mọ̀ fọ́ kọ́ọ̀pù mi má fọ́ gíláàsì mi o
má fọ gíláàsì mi o ìyàwó olè bá mi má fọ gíláàsì mi o ẹ jẹ́ dáwọ́ sókè ó ní bó ṣe rí ni ṣe ló dàbí bí ewúrẹ́ ìdẹ́rẹ́gbẹ̀ kò mí ṣu ṣé ọmọ ìdẹ́rẹ́gbẹ̀ ewúrẹ́ ló mi jẹ́ bẹ́ẹ̀ goat àyíbẹ̀ ewúrẹ́ kò mí yàrá ìta ọmọ mi lè fi ọ máàmù ó ní bó ṣe rí ó mú wò bí ewúrẹ́ kó mí ṣu ó ṣe ọ. Mami jẹ́ kí n lè jókòó kí n lè explain fún yín kó yé yín ní ẹ̀rù ṣe dáhùn ní ìkọ̀kọ̀ ló máa ń lówó ògùn. Fẹ́mi jọ ṣé ìwà ló ń wí no ṣé ìwà ló ń ṣọmọ lórí gbogbo miss calls mi ni. má bínú commitment pọ̀ fún mi gan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó tó jẹ́ kọ́ mi wà tied up ni. Fẹ́mi ọwọ́ mi di gan má bínú. ọwọ́ tiẹ̀ di ìyẹn náà ni ò lè jẹ́ kó lè tẹ̀lé mi lọ síbi tá a plan pàjọ fẹ́ lọ. dúró ìjọ wo la fẹ́ lọ mú ọmọ wálé báyìí. ọmọ ẹ̀ wo déètì èwo wo ọ̀gbẹ́ni nǹkan tẹ́mi rò kọ́ lèmi bá ń bẹ̀ o kan tí mo rò rárá kọ́ ni mo bá rárá. kí ló ṣẹlẹ̀ gangan kí ló happen. o ṣe o wọ́n ṣe ń bìnrin nìyẹn o ṣètò ẹni gbàtí mo kọ́kọ́ débẹ̀ inú ìyá yẹn dùn wọ́n yọ ọmọ mi ó pa ọkọ ọmọ àwọn ló fáìn tẹ ó kún mi lé gidi inú mi dùn pé ilé ni mo wà níyà bá béèrè pé iṣẹ́ kí ni mò ń ṣe o. kí ló wá ṣẹlẹ̀ wàá dé sọ fún wọn pé international musician ni ẹ. international yẹn gan tó dárúkọ òun ló fọ ògbó ẹ lójú pọ̀ ṣé tí mo gbé àdébẹ̀ tí mo sọ pé mọ́mí olórin ni mi tún fi yọ sí mọ́mí orin ni mo máa ń kọ mo ti drop oríṣiríṣi tracks níyà bá fárígá lọ tẹ pí mọ́lẹ̀ gbé láíláí ọmọ àwọn òun lè ever fẹ́ olórin kò sí nǹkan tí ìyá yóò sọ sí mi tán wọ́n sọ dẹ́ndẹ́ ọ̀rọ̀ sí mi kò sórúkọ tó wà láyé tí wọ́n pè mí lólè wọ́n pè mí lálágbé wọ́n pè mí lójú kòkòrò kódà wọ́n lé mi jáde last ni. kí ló lè tó yẹn nínú lábáyé ṣe lajú tó yìí so ìyá kan sì lè wá níbi kan tó máa wúrú wà báyìí. ọmọ irú nǹkan tó ṣẹlẹ̀ yẹn ò ṣẹlẹ̀ sí mi rí láyé mi mo ò rí wọ́n embarrass mi tó jẹ́ pé. dúró àìgbọ́ embarrass ẹ̀ bí gbogbo nǹkan tó wà lẹ́yìn sìn kí ni reaction Rọ́mọkẹ́ sìn. rẹ o mọ inú ò lè dùn sírú nǹkan bẹ́ẹ̀ ìwọ náà mọ inú ò ní dùn inú ò dùn in fact. inú lè dùn bọ́ wo sùúrù náà la máa fi sìn sùúrù gbogbo nǹkan tá a fẹ́ o máa bọ́ sí. sùúrù Fẹ́mi mi gbọ́dọ̀ lose ọmọ yẹn wù mí gan ọmọ yẹn wù. hello mo ti ń bọ̀. Fẹ́mi. Ahmed kò kí n ṣe wípé mi ò gbọ́ gbogbo nǹkan tó ti ń bá mi sọ látọjọ́ yẹn mo kàn ń try láti take time mi ni. Well, you are right, but at the same time I don't waste time. You know I'm not getting younger. Okay, let's give it a trial. Better. Ọjọ́ wo ni a máa yọjú sí mọ́mì? Ṣé bẹ́yẹn ni? Wo ó bẹ́tà ká tètè lọ rí wọn because I can't wait to have you as my missus. Wàá rí mọ́mì má wọlé. Well. Bá ti tó táyì má jẹ́ kí n mọ̀. Okay. Nítorí kò sí wàhálà. Rọ́mọkẹ́ ọmọ mi ọmọ aláràn òjijì ọmọ ọ̀dọ́lé ọwá ìkẹ́ ìgè àdìmúlà kàràkàrà ọrùn aláòfin ọmọ ọwọ́ ọmọ ẹkùn ojú mi ìwọ ni mo mi bá sọ ìwọ ni mo mi bá wí ojú bẹ́ẹ̀ sì lọ̀rọ̀ wà ojú mi bó ṣe mí wò mí mo jọ abiyamọ burúkú mẹ́ra ẹ̀ṣẹ̀ abiyamọ burúkú abiyamọ tòótọ́ ni mèrè abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ abiyamọ lọ́jọ́ ìṣòro èmi ni mo bí ọ kàrẹ́gbọ́n rẹ ṣé o lábúrò bàbá rẹ síkọ́ ǹjẹ́ o gbọ́njú wọn bàbá rẹ mo wá dúró bẹ́ẹ̀ mo mi wá kó o ṣe rere ṣé o rò pé ó pọ́sibù kí mi rí ọ̀nà nílẹ̀ bẹ́ẹ̀ kí mi rúgbó nílẹ̀
kí mi ìlàjú mi sílẹ̀ kó kọ̀ wọnú igbó ẹ ṣe láàrin èmi àti ìwọ àti Olódùmarè tó jọ dá wa sọ olórin mélòó ni o mọ̀ tó jẹ́ pé ìyàwó kan bẹ́ẹ̀ dondo ni ó ní bá mi wá jáde bóyá látòrí àwọn bàbá ńlá bàbá rìn hàn ni o àbí ìyàn kan mi kọrin nísìnyí wá wọn jáde. Màámi ẹ̀yin náà lẹ sọ fún mi pé kí n lọ mú ọkọ àfẹ́sọ́nà mi wá mo dé mú wá fún yín ẹni pé ń kọrin ó lè dórí ẹ̀ sìn kí everything change ó dẹ̀ ti fi dá mi lójú wípé èmi nìkan lòun máa fẹ́. àwẹ̀ o lórí irọ́ rẹ nì irọ́ fante àwẹ̀ o ta ni ó fẹ́ fi tirẹ̀ jọ ṣé ìyàn bàbá ńlá bàbá rìn hàn ni ṣé èyí omi kọ fújì ni àbó ní jùjú àbálàpàlà àbó ní àìláìfù ṣé o fẹ́ gbọ́ irọ́ burúkú irọ́ funfun báláwú lọmọkùnrin ní mẹ́pa kù o ṣé o fẹ́ gbọ́ mi o olórin o oní tíátà o wọ́n ìṣe oníyàwó kan o ṣé o fẹ́ kàn sọ ọ́ di bẹ́bí màmá ni ó mọ̀ tún mọ́ ọmọkùnrin nìní èmi fúnra mi ara kó o mọ̀ mi wò ṣe láà máa lọ bí ejò bẹ́ẹ̀ a máa lọ báyìí bó ṣe mí máa yé torí tẹ́tọ́ lọ ẹ̀rọ ìṣe hip hop lómi kọ́ dáhùn àbí kí omi pọ̀ orúkọ ayé orin rẹ̀. ẹ wò màámi lẹ́yìn Kúnlé èmi ò kò sẹ́lòmíì mọ̀ kò séèyàn kankan mọ́ ó ti tán. ẹlòmíràn wà ọ̀nìyàn pọ̀ rẹpẹtẹ ọ̀nìyàn burúkú kórìí títì bẹ́ẹ̀ ni ọ̀nìyàn rere náà kún gbòòrò àwẹ̀ o òun kí bàbá mi fi hàn mí lùgbẹ́ ìyàn méjì ni o ti mú lórí irọ́ wá ọ̀nì kejì wọn á béèrè kí mi lójú rẹ̀ bẹ́ẹ̀ ni Jésù mi ò kì í purọ́ lẹ́yìn òun gan mo tún mi rí fìrífìrí hàn ìyàn ara kankan mi yọjú àmọ́ mi gbọ̀n gbọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bẹ́ẹ̀ ni mo rúkú ọ àwẹ̀ o Jésù mi sọ̀rọ̀ kọ́ mẹ́rin bẹ́ẹ̀ rí purọ́ ìsọ̀rọ̀ nu ọ̀rọ̀ rẹ̀ Olúwa o ègbé ni fún ọ̀nì kọ́ni kọ́ sọ pé Olúwa wí ní ìgbè kókó Olúwa wí bẹ́ẹ̀ ni ègbé ni fún ẹni tí Olúwa bá fi rán kéjì iṣẹ́ alágbára lọ́lọ́run mi Jésù alágbára ni Jésù mi o tó bá ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí alágbára ní Jésù. Èso ní ìjẹ́rìísí agbára Ọlọ́run Olódùmarè ta ló ní testimony. ìnísùúrù ìwà ṣèkínní ọ̀nà ìdẹ́nu kejì ìwọ nìkẹta pépèpé bẹ́ẹ̀ ni a ṣe o. ìdákun ẹ bá mi yìn lọ́hùn lógo. àmì bọ̀ yín o. ẹ bá mi yìn lọ́hùn lógo lẹ́ẹ̀kan sí i. àmì yín o. lánàá ni mo mú lọ sí ilé mi o lórí ọ̀kadà ni mo wà bí mo ṣe ń lọ ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ọ̀dọ̀ mi ọlọ́kadà mi sáré bọ̀ látẹ̀yìn ló mú kò mí gbẹ̀ ni mo dìde ni mo ní ẹ̀yìn mi rè ẹ̀yìn mi mà yọ Olúwa ó mà ṣe nígbà tí máa délé ni mo mẹ́ẹ̀dì yẹ mi nǹkan tí mo ń sìn bá mu kò gún lọ. Ògùn tí a jẹ́. mo fi dúpẹ́ lórí Ọlọ́run ṣe fún mi. Ògùn lo mẹ́ẹ̀dì yẹ kò. ẹ̀dìyẹ mo fi bọ̀gún o mo dúpẹ́ fọlọ́run oore tó ṣe fún mi o. àmú bọ̀gún. bọ̀gún ni Olúwa ṣe o. kẹ́ jẹ bẹ́ẹ̀. àwẹ̀ àgbàgbé ó yá àmì gbọ́ ẹ bá mi kí aleluya o. aleluya. ẹ bá mi kí aleluya o. aleluya. ẹ bá mi kí aleluya o. Ọlọ́run orí òkè ti tún ṣe Ọlọ́run yàdúrà tún ti ṣe. àbúrò mi ló pè mí ló ní ìyàwó òun ó wà ní rọbí wọ́n ti gbé káàkiri àwọn dókítà gan ti ní a máa gbé lọ àwọn dókítà ti kọ́ bí mo ṣe gbé omi ìyá àdúrà tí ìyá àdúrà ṣe fún mi níjẹta nìyẹn bí mo ṣe gbé lọ nìyẹn fúnfún tí mo fún báyìí ó rómìíra lọmọ bá tẹ̀lé kíákíá gbogbo àwọn dókítà gan tó ti ní a máa lọ àwọn náà tún bá wa dúpẹ́ ẹ bá mi Olúwa Ọlọ́run ìyá àdúrà ìbá mi yìn lógo ìbá mi yan Ọlọ́run ìyá àdúrà lè gbọ́ o ọmọ mi kì í l'Amẹ́ríkà oyún ń bẹ nínú
nígbà ó yá ọtá àsìkò àti bímọ ìyá àdúrà ó ṣe o wọn lọ èrò bíṣà yàmí rì já mo rí fọmí ìmàlẹ́ nìkan àfi Jésù nígbà ó yá wọn ní ká ti àdúrà bọ́lẹ̀ mi gbàdúrà àwọn náà gbàdúrà l'Amẹ́ríkà nígbà yóò fẹ́ sún mi ṣùgbọ́n mo rántí ìyá tèlé ọkàn mi lùgbì mi bá tènìyàn jẹ́ tèmi gbọ́dọ̀ bàjẹ́ nígbà ó yá wọn ránṣẹ́ pè mí wọn ẹ nira mi Ọlọ́run ìyá àdúrà má ṣe báyìí gbà mí ìyá àdúrà mo mórí balẹ̀ lábẹ́rẹ́ o mo mú ìgbàgbọ́ mi mo mú dúró Bíbélì mi ní kọ́nìyàn bá ní ìgbàgbọ́ bí ọmọ náà gún àpàṣẹ fòkè òkè ìṣèdí òkè àṣèdí òkè ṣìdí o wọ́n rí pèmí láti Amẹ́ríkà wọn mi ti jábọ́ ọmọ tẹ̀lé pa ọmọ mi bí òbí kó pè mí ọkọ rẹ̀ ní pè mí ní èyí o Ọlọ́run rẹ̀ fi ẹ́ sílẹ̀ Mẹ́sì ti bímọ ilé sì bí. ìwọ ti ṣọgbọ́n tán ó kẹ̀rẹ̀ kan sí. ẹ̀yà àkùrẹ́ mi bù sí ìgbọ̀n mi ní mi bọ̀. ìkejì kábàtà aṣàdùn lórí ọ̀dọ́ wa ká máa gba owó olóògìgùn púpọ̀ ọmọ jẹjẹ kọ̀ọ̀tọ̀ ọmọ ògìgùn ìgú ẹnu gbàgbọ́ nínú Ọlọ́run ìyá àdúrà ìmúlérí kọ mi ìṣẹ́kẹ́lẹ́kẹ́ kú níbi ilẹ̀ mi òun á gbà mí wèlé gbalẹ̀ Jésù ọ̀rùfẹ́ gbà ọmọ wọn lérí ọ̀hún apamílọ́jọ́ méje míyà Bíbélì mi sọ èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè àgbà wo wèlé pa mí o wèlé pa máa ròyìn iṣẹ́ Ọlọ́run o wèlé pa mí o mo rí mo máa ń tùrù mo sọ mo mọ mi àdúrà yá àdúrà eyé mi wò mí mo rí bù ú sílẹ̀ wọ́n pè mí túlétúlé ìṣàgbà wúwú ẹsẹ̀ rẹ̀ wíwú ọ̀pọ̀ owó tó bá ẹ̀ lè rìn ẹ̀ lè jẹ ẹ̀ lè mu mo rìn yín lọ́n lógo. ìkẹta. èyí Àkúrẹ́ kórókè bẹ́ẹ̀ ni. ọdìgbà mìíràn mo ti gbọ́ lùgbẹ́ báyìí mo gbọ́ lùgbẹ́ kan ó yá ìbọn mi kọrin ayọ̀ ìkọrin pé Ọlọ́run ìyá àdúrà alágbára ni. 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 ìtẹ́lẹ̀ lọ. Sinima oya senakowa ya àdúrà lè má gbà gbogbo ayé mi ò fi ṣe. Ìbẹ̀rẹ̀ sàkóso olórí bá mi. Ìkáàbọ̀ ikú rìn ṣàlàyé àlàáfíà mi Olúwa ṣeun. Ìyẹn ará alẹ́ sí kọ́. Wọ́n wà mà. Ìyàwó àti èèyàn ọmọ. Torí ẹ̀ náà ni mo ṣe ọ̀rọ̀. Màámi ẹ̀yin ló ń sọ fún mi lójoojúmọ́ pé kí n ṣàmùkọ wálé kí n mọ̀kọ wálé ọkọ àfẹ́sọ́nà mi ni. Wonderful. Good. Ọmọkùnrin rẹwà ọmọdélẹ̀ ni àfi bí ọ̀lẹ̀lẹ̀ àrùn. Ta ni rẹ? Báńkà ni mí mà. Unique Ultimate Bank PLC ni mo ti ń ṣiṣẹ́. In fact èmi ni branch manager Iriakari. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun. Ẹ̀wọ̀n ìpínlẹ̀ wo gan-an ni o ti wá? Kwara State ni mà. Kwara State. Ìlú wo ni ní Kwara? Capital ni mà. Ìlọrin. Ìlú tó súnmọ́ àlùjànnà tó jìnnà síná. Ìlú àwọn àfáà ńláńlá. Ìlọrin ìlú kéwú ibẹ̀ ni mo ti wá. Bàbá mi àfáà ńlá ni wọ́n. Dad mi gan kan tó kú imam ni wọ́n. Then mọ́mì mi ẹlẹ́à súnà ni wọ́n. Èmi gan wákàtí 5 mi ò járe mo ń kírun déédéé. Ìyẹn fi túmọ̀ sí pé gbogbo àwọn ẹbí wa pátá
mùsùlùmí òdodo ni wá. bẹ́ẹ̀ ni ma. very good very good o tiẹ̀ o rẹwà o rè mí òkú àfọmọnìyàn ṣe àwé mùsùlùmí òdodo ni o rí ẹlẹ́yà ni mọ̀mọ́ rẹ bí ẹlẹ́yà mélòó wà ní bàbá rẹ ní nígbèrú láyé. mọ́mì mi náà wà ní nọ́mbà 3 wọ́n níyàwó méjì ṣíwájú wọn dẹ̀ mọ́mì náà nìkan lẹ́yìn. Very good. Ọmọ mi nọ́mbà kí ló máa jẹ́ báyìí lọ́dọ̀ tó ń ṣe mí wọ̀ ọ́ ìṣe ọmọ mi ìṣe alákọ̀ọ́fẹ́ rẹ̀ wà á ti fẹ́ ìyàwó kan àbí méjì ni torí àbójú mídùn mi ni à. Really ma really first marriage mi crash ni so reason ni and mo really love Romoke and Romoke is coming to stay kò sí wàhálà rárá. Cash yan ni o fẹ́ fi ṣe mi àbí business bàbá bọ́ra ẹ dàgbàsókè ọmọkùnrin ló dùn bí yéé ọmọ rẹ wà kò ṣọwárí fìlà orí rẹ ṣe ló dàbí kìíní kóńgò káwọn fi mí wọ sísan nígbà ìmọ̀ mi wà láyé kí a mi tẹ̀lé ọjà orí pẹ́rẹ́ kùtù àwẹ̀ ìjà inú mi dùn láti inú ìyẹn ọmọ mi yẹn fi ọkọ. Mami kó yà á rí ọ lẹ́nu. Màmá rẹ̀ ẹlẹ́yà kẹta ọmọ mi á rí ṣe ẹlẹ́yà karùn-ún mo ti má rí tẹ́lẹ̀ ọmọ mi á rí ṣe nọ́mbà 4 wà wá dájà lè bàbá borí rẹ̀ ṣe bó rí pọ̀nà àgbàgbọ́ ni mo ní tọ́ ìbò rí pé kìrìsìtẹ́nì ni mi nù kí ni a ṣe fẹ́ ṣe ọmọ mi á rí wá fẹ́ ọ wà wá dájà lè bàbá borí rẹ̀. bọ́n tá ti discuss ẹ̀ máa mo mọ̀ pé christian ni mo ti ní màá gbà láàyè kó ṣe ẹ̀sìn ẹ̀ máa. àwẹ̀ kò ṣe ọ ṣe pé kìrì gbé ọ ṣé ọmọ ojú mi rí kí mi tó rí táìsì rà ẹ mọ̀ ní ṣe pé mo kówó jọjẹ mọ̀mọ́ fi bàtà fọ torí bàtà onírin kó bọ̀sẹ̀ ẹ̀ mọ̀mọ́ fọ táìlì mi ọmọ jàre o bàbá ń Kwara ìtàlẹ́ má jẹ mi túrí pẹ́tẹ́ ẹsẹ̀ rẹ má jẹ mi dá lẹ́yìn ẹ̀mọ́ mi o. àbí lùkúlùkù àgbé ọ ni ṣúlò lè fẹ́ mú ọ ni à ṣàmùṣàmù fẹ́ dojú rẹ. àwẹ̀ o mami ṣé fẹ́ pa mí ni. ẹ̀ẹ́dẹ̀ ṣàánú mi mami ẹjọ́ mami ẹjọ́ ẹ má bọ̀ wáyé ìdílé fẹ́ gbé ọ ni ṣàmùṣàmù má dojú rẹ àbọ̀ lónìí àbọ̀ ṣe sí kómi ṣe ọkọ mi ṣe bí arìndè. mami ẹ ṣàánú mi ẹjọ́. ṣọkọ tó ní ìgboro ni à. ìtòrè lè mú wa lè kọ ìtòrè lè mú wa lè kọ mami ẹ ṣàánú mi. mi lọ́wọ́ yóò ẹ máa fẹ́ mi dọ́gba yàdúrà igi yóò dá ẹ pé káyọ̀ náà igi tọ̀hún ò dá ẹ pé káyọ̀ náà. àrò ọkẹ stand up ṣàlàfíà ni long time no see everybody ńkọ́ àlàáfíà ni sí. mọ́mí ẹ̀ ńkọ́ àwọn náà wà. ibi tẹ́ fi asílá wa o mo ti rí ẹ ti pẹ́ ṣé kò sí hope nothing. torí màmí ni mo ṣe wá rí yín. torí mọ́mí ẹ̀ ló ṣe wá rí mi. bẹ́ẹ̀ ni sà. kí ló ṣe ìyá rẹ̀. nǹkan kan ṣe wọ́n. hope nothing. ó wà sà mi ò mọ̀ nǹkan tí mo ṣe fún màmí tí mo fi fẹ́ kí n lọ́kọ fúnra ara wọn ni wọ́n pè mí pé kí n mú ọkọ àfẹ́sọ́nà mi wá mo mọ́kùnrin àkọ́kọ́ lọ mo mú kejì lọ kò sí ìtò tẹ́yà àdúrà lọ́rùn nínú àwọn méjèèjì. mọ́mí. bẹ́ẹ̀ ni sà. mọ́mí ẹ̀dẹ̀ ló request fún àwọn husband tó ń provide yẹn. bẹ́ẹ̀ ni sà. ó dẹ̀ tún reject wọn. bẹ́ẹ̀ ni sà. kí ni complain ìyá rẹ pẹ̀lú àwọn tí ò mú wá yẹn
ṣé àwọn ọkùnrin tí wọ́n náà mú wa wọ́n mú gbó. rárá o wọ́n mú gbó o. wọ́n bá tiẹ̀ dẹ̀ mú gbó it doesn't matter anybody lè mú gbó kì í ṣe gbogbo àmúgbó náà rè kò lọ́pọlọ tẹ́lẹ̀mí bá gbàgbó rẹ̀ tán báyìí ìgbà rẹ̀ sẹ́ǹsì rẹ̀ ń pé. àkọ́kọ́ wọ́n sọ pé ó ń kọrin ìkejì wọ́n sọ pé muslim ni. kí ni yẹn ní ṣe kí ni orin àti religion kí ló ní ṣe pẹ̀lú marriage mo rò pé orí ìyá rẹ̀ ń sáré yes torí rẹ̀ kò bá sáré kí ni ohun tí ò tó nǹkan kan láti máa fi kẹ́wọ́ láti pé má fi disturb life ọmọ ìyẹn ò ní nǹkan kan ṣe náà ó dáa dúró náà irú orin wo ni ìtò ló ń kọrin yẹn kọ. hip hop ni sà. hip hop kò sí tó bá dínú hip hop orin tó ń rè nǹkan nísìnyí nìyẹn complaint tí mo kàn ní pẹ̀lú àwọn yẹn ni pé each time tó bá ń kọrin wọ́n máa ń fẹ́ kó bí yọ mo dẹ̀ ti ń wá avenue láti béèrè lọ́wọ́ àwọn tó ń kọ hip hop pé kí tiẹ̀ ní àjọṣepọ̀ orin tẹ̀ ń kọ pẹ̀lú eré àbí tí ẹ máa ń bùsùn tẹ́ bá ń kọrin lọ́wọ́ àbí bẹ́ẹ̀ ni inspiration ti ń wá ni ó tán lẹ́yìn yẹn kò tún tó bá dì anybody lè fẹ́ wọn it doesn't matter ó dáhùn tá a máa ṣeré tẹ́rù bá kanlẹ̀ tó kankè oníbà máa ń gbẹ́rù sí dédé ohun tó ń ṣẹlẹ̀ ìyá rẹ̀ ló kọ́ sílẹ̀ ìwà òdẹ ni fi oníwà sílẹ̀ nígbà tí bọ́dà kú ní táàmì yẹn dáàdì rẹ̀ tí bọ́dà mi kú dédé family ni wọ́n gathered wọ́n ní ta ló fẹ́ ṣú ìyá ẹ̀ mo dẹ̀ raise hand mo raise up hand mi mo ní máa ṣú ìyá ẹ̀ lópo máa dẹ̀ take care of her bí ìyá ẹ̀ ṣe reject mi nìyẹn ó refuse dey left gbogbo family pé òun kò lè ṣe kí ni òun kò lè date mi mo ní máa take care kẹ gbogbo tí bọ̀dá ò lè ṣe dédé ẹni máa ṣe fún ẹ ìyá rẹ ní rárá ọlámú ó ní ex soldier ni mi orí mi lè láyé àdòkú àmì òun kò lè fẹ́ orí mi bá yí njọ́ kan máa fi lílù bá tó ń jẹ mo ní no mi ò rúdù tó gbogbo lẹ́kùn yẹn ìyá ẹ ò gbà ó so torí pé ká má reject kò jẹ́ nǹkan kan lójú ìyá ẹ because she is a rejecter ó ti like rejection jù ló jẹ́ kó reject gbogbo àwọn ọkùnrin tí wọ́n náà mú wálé. ẹ ṣe gan dáàdì. ṣùgbọ́n mi ní fi ọ̀rọ̀ sí ibi tó rò pọ̀rọ̀ máa gbà máa yanjú ẹ̀. ẹ ṣe sá. wà á máa lọ létí ẹ̀ máa pe mọ́mí ẹ̀ lórí aago tí wọ́n bá bí yàrá ẹ̀ rẹ̀ kó má dance to my call máa bastardize rẹ̀ ẹjọ́ tí n bá rí sóti ẹ̀ wọ́n máa lọ létí ẹ̀ máa fóònù rẹ̀ máa dé get back sí ẹ̀. ẹ ṣe gan dáàdì. máa pè lórí aago ẹgbẹ́ fún wa sá. sọ wàhálà kò séwu dógò jẹun. bí rárá sá ẹ ṣe sá. no wàá jọ àjẹ fúrẹ́dì. rárá sá dáàdì ẹ ṣe máa ń pè é lórí fún sá ẹ ṣe ó dàbọ̀ sá. yeah God bless you. lẹ́lẹ́yà ní tẹ́mọ̀ táwọn ọmọbìnrin yìí fira wọn pè èèyàn kì í nílé bàbá kó má nílé ìyá èèyàn dẹ̀ kì í nílé ìyá kó má nílé bàbá ṣé òun wọ́n ló fẹ́ pàṣẹ ọmọ ni èmi tí mo kún bàbá fọmọ rẹ̀ mo wà bí òun reject àwọn husbands to provide rádaràda tán bá bíire tá a bá fojú kojú èmi ni máa pàṣẹ pé nǹkan ọmọ máa fẹ́ rí that's all right. ẹ pẹ̀lẹ́ ẹ̀gbọ́n mi. ó ṣe ìbéèrè mi. ọkùnṣẹ́ olúwa àdúrà yà máa gbà. àmì jésù. ẹ̀gbọ́n mi. ẹ̀gbọ́n kí ló dé tí ẹ jẹ́ kí Rọ́mọkẹ́ kó ṣe ìfẹ́ràn ẹ̀ kí tẹ̀ jẹ́ kó fẹ́ni tí ọkùnrin yàn. èsì o ṣé lórí ọ̀rọ̀ Rọ́mọkẹ́ fẹ́ lọ́kọ àbí lọ́kọ ní méje kó ṣèfẹ́ ẹnu rẹ̀ sí Rọ́mọkẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́kọ dé ló ṣe mí súnjọ́ mi kiri ìgboro àìbẹ́ẹ̀kọ́ méje ọlọ́kọ ó má ṣe o ṣèbọ́mọ̀ mi ni ṣèbí mi mo bí Rọ́mọkẹ́ ṣé ó pọ́síbù kí mi rí ọ̀nà nílẹ̀ bẹ́ẹ̀ kí mi ní ọ̀nà rèé o ọmọ mi má mọ̀ gbábẹ́ o inú gbóò ni kò forí lé é ṣe pọ́síbù mo mọ ohun tó sọ́mọ mi bẹ́ẹ̀ sì ní lajú mi lẹ́ẹ̀bẹ̀ ibi èé kí kàlùbọ̀ kó wọ̀ o mẹ́ máa gbà o. ṣe fẹ́ gbọ́ mi mo mọ̀ pé ẹ mọ̀ nǹkan tẹ̀ ń ṣe
àwọn ṣe rí àsìkò tiyín ó yàtọ̀ sí àsìkò àwọn Rọ́mọkẹ́ o nǹkan tọ́mọ ìbá fẹ́ ṣe ni kẹjẹ ó ṣe ẹ jẹ́ kó fẹ́ ẹni tó bá rùn ń fọlọ́run bá bẹ̀yìn. ìbídùn ọ torí pé ojú ti là bẹ́ẹ̀ kí mi lajú mi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ. dá mi lóhùn mo mi gbàdúrà kọ́ ọmọ ọlọ́mọ níbẹ̀ àdúrà rìn wọn mi gbà kí mi má rí tọmọ mi ṣe àbí. àǹtí mi ẹ wò tí màámi bá ṣe continue láti máa disgrace mi káàkiri bọ́n ṣe ń ṣe èmi máa kúrò nílé fún wọn ni o. kò tí ì tó yẹn ṣé báwọn náà ti ń gbọ́ nǹkan tá à ń sọ mo dẹ̀ mọ̀ pé wọ́n máa gbà sí wa lẹ́nu ni ọkọ tó bá fẹ́ fẹ́ náà máa jẹ́ kó fẹ́ àbí sísítà. mo ti gbọ́ wọ́n láwọn ti gbọ́. no problem o ó tẹ́ mi lọ́rùn. bàbá fẹ́ náà máa ṣe. wọ́n yìí ní kọ́ ọmọ kékeré mọ́ dẹ̀tẹ̀ kó bá ṣe lè dá gbogbo. ṣe é gbọ́ sísá mi ṣe é gbọ́ nǹkan tó tún sọ ṣe é gbọ́ nǹkan tó tún sọ. òwe lásán ni gbogbo yẹn tó bá ti rẹ́dí àti fẹ́ ọkọ àwọn náà máa ṣe kò sẹ́ni tó máa bá wọn ṣe. bẹ́ẹ̀ni òwe lásán ni gbogbo yẹn fi yẹn lẹ̀ ìwọ ṣàbẹ̀ni tó bá fẹ́ fẹ́ kó mú wálé. inú ilé mo ti ní gbàdúrà ọkọ ọmọ ọlọ́mọ kọ̀rọ̀ rìn ọmọ kó mi bọ́ sí déédéé màá rí lajú mi sílẹ̀ ọmọ mi á lọ gbégbékúgbé torí pé ó fẹ́ lọ́kọ. ó ń jẹ́ gbégbékúgbé ẹni gbégbékúgbé ẹ̀gbọ́n mi. ṣé máa ní kó má lọ́kọ ni kò sí kọ́tà máa sọ kò sí kọ́tà wọ́n ń gbọ́ yẹn òwe lásán ni. àti Bímbọ́ kí ló dé tí gbogbo ẹ ṣe rí báyìí o kí ló ṣẹlẹ̀ gọ́gọ́gọ́gọ́ ni mo fẹ́ mi ò bá ẹ̀jà àlàyé nìkan ni mo ní. mọ́mì bí mo ṣe ń ta àwọn ọjà yẹn náà ni mò ń kọ sílẹ̀ ṣùgbọ́n mo notice wípé àwọn ọtí tẹ kó lọ sílé mi ò kọ yẹn sínú ìwé mà reason nìyẹn tí àkáǹtì yẹn ò ṣe balance. gbẹgbẹgbẹ ẹnu ẹ̀dá sáà mo rò pé ayé ń bá mi ṣí ẹ lọ́wọ́ àkáǹtì ìwé aláìsí abẹ́bẹ́ mi yára yìí. kò fowó ràn láọ̀rẹ́ mi. kó sì dànù kúrò níwájú mi èmi pẹ̀lú ẹ̀ amadé pẹ̀lú ra wa tọ́rẹ́ mi bá lọ tó gbà lọ́wọ́ mi. ọ̀rẹ́ mi rùnrùn bí àkùn. ìyá àdúrà. èmi rè ní ọ̀rẹ́ mi rùnrùn bí àkùn. ìyá àdúrà special. èmi rè ní. ẹ ò sọ fẹ́ pọ́kò ń bọ̀. wo ẹyẹ ní sọ nǹkan kan bí ọ̀rọ̀ dé dúró o ṣé orí mo ní nǹkan kan mo fẹ́ bọ́ ọ sọ o àmọ̀ràn kékeré ni o dókítà mi ló gbà mí lámọ̀ràn ẹ o ṣé orí àwọn ọmọdé hàn ẹ̀jẹ̀ rìn án kéré o ẹ̀jẹ̀ rìn á ti mí gbóná wọ́n mọ̀ jẹ́ hypertension kọ́. ìyá ẹ̀ ló máa lọ́lé lọ fún hypertension ó máa lọ́lé lọ fáwọn ìyára ìyá ẹ̀ àwọn ìyá ẹ̀ ló máa lọ fún hypertension tó máa lọ pa wọ́n dànù. ṣáà máa ṣe ní díẹ̀díẹ̀ mi làwọ̀. mo ti gbọ́ ọ̀rẹ́ mi o ò sọ pé òun bọ̀ tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kan ló mi gbé mi nínú o ó sì bí mi nínú. bí n ṣe wo ojú ẹ̀ náà mo mọ̀ pé ní ojú ẹ̀. mímọ̀ irú ẹ̀ rí o ìbòsí gidi mọ̀ ní èèmọ̀ ìṣòro kékeré bẹ́ẹ̀ ni mọ̀ ní. kí ló ṣẹlẹ̀ wọ́n. iyì Rọ́mọkẹ́ ọmọ mi ọ̀kan ni mo bí kó sọ wọ́n di wèrè. kí ló ṣẹlẹ̀. ṣe ló gbẹ́jọ́ mi fìrì tómi lọ fẹ́ rojọ́ mi fún àbúrò bàbá rẹ̀ ṣé o mọ ọ̀nkú ni ọ̀nkú mọ̀nàmọ̀nà. aláwòkú àbọ̀dé sójà kí lẹ́ ló ṣe. pẹ́pẹ́sẹ́ ogi ọgàn ló bá rí gbé fóònù hello I want to see you you must see me òyìnbó òdòdì nìyẹn and I've made up my mind that mẹ́rin yín rẹ̀ o ti máa ń bínú dùn ṣé o mọ̀ fún pé ní Ṣọlá yìí mọ nǹkan tó torí ẹ̀ kí ẹ̀ náà àdèmọ́rú ẹjọ́ tí Rọ́mọkẹ́ lọ lògbò fún ṣé o mọ̀ pé apá kan nìwọ sì gbọ́ yẹn tá a bá débẹ̀ èyí tí Rọ́mọkẹ́ lọ rò fún ó máa rò fún wa àjọ ń lọ ni a máa débẹ̀ kí ló fẹ́ ṣẹlẹ̀ ìgbà wo ló fẹ́ ká lọ. kódà ọ̀la òde mo fẹ́ ká lọ bẹ̀rẹ̀. ọ̀la òde mi ò ní wá sí shop straight ọ̀dọ̀ ẹni máa gbà wá a bá lọ tá a bá dé ká gbọ́n tó fẹ́ sọ torí ó lè mú tọlọ́pàá dání a bá ń gbọ́n tó fẹ́ sọ tán máa darí wá bíbá. etí wo ló máa bá mi gbọ́ ọmọ mi Rọ́mọkẹ́ ó lọ mú òsín kan wá bá mi ó ní mú kọrin. wẹ́yẹ́ mi ló ń wò wà lẹ́yìn bíyà lábàgbé mi sálẹ̀ kékeré amóyí rẹ̀. Adamu yàrá ìyá ẹ̀ lé ní máa lọ fún lẹ́jẹ̀ rí ni kò ń ṣe ni rọra má bàa Rọ́mọkẹ́ jà tó bá délé bó
ṣe ń lọ yẹn o má bàa rọmọ kẹjà o. ìpè mi ìpè tálárù pè mí o ìpè ogóni ìpè mi o ìpè mi ìpè tọ́lúwà pè mí ìpè ogóni ìpè mi ìpè tọ́lúwà pè mí o ogóni. ẹ̀yìn lálẹ́ kálẹ̀ màlẹ́ sálẹ̀ ràmá mo ní ìpè mi. ṣé àlàáfíà ni wà. ẹ sà. kí ló dé tí ìwọ ò ní discipline náà ìwọ ò máa bá mi ò fẹ́ wá rí mi ìwọ fúnra rẹ̀ rè choose date lórí iṣu Rọ́mọkẹ́ ṣé táàmù yóò pọ̀ ń bọ̀ nẹ́rò wọlé ẹ wá kẹsẹ̀ lẹ́sẹ̀ ẹ wá ń bọ̀ ṣé ẹ mọ̀ pé ẹ ti léètì ni. ọkọ ẹ wá gọwọ yìí. kí n wá gbọ́wọ́ mi. ṣé ẹ kò mọ̀ pé ẹ ti léètì 15 minutes ni. I am a retired military officer n kò fi time ṣeré. ní kọ́ńtì tàwa yìí. anyway kò dàbí ẹni pé máa ń jáde. mo mi gbọ́rọ̀ rẹ. ìyá Rọ́mọkẹ́ àbí ìyá àdúrà àbí kí ni wọ́n ti ń pè ẹ́ lẹ́nujọ́ mẹ́ta. ìyá àdúrà náà ni ìyá àdúrà. tán ti ń pè mí kọ́ ìyá àdúrà ni mèrè ìyá àdúrà kò mí gbàdúrà kádùrà rẹ̀ mi gbà kò mí gbàdúrà kì í ná mi jáde Jésù mi wà pẹ̀lú mi Jésù mi dúró tì mí. Jésù rẹ̀ ń dúró tiẹ̀. bẹ́ẹ̀ni. ṣé Jésù rẹ̀ náà rí pé kó léètì kó tó dé ibi wọ́n ti pè pé kó wá nítorí ọ̀rọ̀ ọmọ rẹ̀ you are a bad abiyamọ ó ń ṣàbíamọ tó good wá wá lísìn sí mi njọgbọ́ torí ọ̀rọ̀ Rọ́mọkẹ́ rẹ̀ mo ṣe pé. mo mi gbọ́. jọ kí ni reason tí ọmọ fi mú ọkọ wálé tó ń provide the husband tó dẹ̀ ń reject rẹ̀ tó pé kò lè fẹ́ mo fẹ́ mọ reason yẹn kíákíá ń sìn bí mo dúró yìí. Jésù ṣé Rọ́mọkẹ́ náà ló wá ru ẹjọ́ mi láì dá níbẹ̀. ó wá sí ọ̀dọ̀ àbúrò bàbá rẹ̀ ẹ̀ tó kù ní bàbá fún gbogbo yín ó wá sọ mi ò dẹ̀ rí tó yí ó jẹ́ ohun tó bàdé nínú yẹn. rísì tí wọ́n fi ń rìn jẹ́ ti àwọn ọkọ̀ tó ń wá lẹ́rìí mo fẹ́ mọ̀ má pọ̀ mi lẹ́rù torí Ọlọ́run. ọ̀nkú o èmi ni mo bí ọmọ mi o èmi ni bàbá rẹ̀ èmi ni màmá rẹ̀ èmi ni yèyé rẹ̀ èmi lẹ̀gbọ́n rẹ̀ Rọ́mọkẹ́ nìkan mo láyé àti lọ́rùn. quiet I disconcur and disagree with you. ṣé ọmọ nílé ìyá kó má nílé bàbá ni àbígbà ìbọn ọ̀dà mi tó fẹ́ tó jẹ́ bàbá Rọ́mọkẹ́ ńgbà tó ti kú ṣé mi kìíní ìkọ́ ni mo kú ni bàbá ni tó bá sọ pé ọ̀rẹ́ bí ìwọ nìkan rẹ̀ bí ni mo lọ́mọ mú ọkọ wálé ó dẹ̀ reject rẹ̀ kí ni right yìí oní kó tó má reject ọkọ ìwọ lè má pàṣẹ pé lápáta báyìí ló gbọ́dọ̀ fẹ́ náà what a mess. ọkọ Àyìnlá kí mo bá mi bù ọ láṣìírí kó mi tú àṣírí rẹ síta màá bọ̀ tú pátápátá bẹ́ẹ̀ níbẹ̀ lígbè ọkọ mi ti kú láti ọkọ mi ti kú láti over 20 years èló gangan ni ó rẹ nínú owó ṣùkúrù Rọ́mọkẹ́ èló ni ó rẹ nínú owó jíjẹ Rọ́mọkẹ́ èló ni ó rẹ nínú aṣọ ìwọ̀ Rọ́mọkẹ́ èló ni ó rẹ nínú ilé kí Rọ́mọkẹ́ mi gbé èló gan ni kí ni tell me your responsibilities ní orí your contribution on my daughter. Máàmá sọdọ́ sí mi lára o ọ̀run àpáàdì ni wàá wọ̀ ọ̀run àpáàdì ni rúrin máa ń wọ̀ ní orúkọ Jésù Kristi tí mo mí sìn ọ̀run àpáàdì ni wàá wọ̀ bẹ́ẹ̀ ni kó bá gbógun tì mí Ọlọ́run á gbógun tì ọ́ ogun ọ̀run á bá ọjà ogun ayé á bá ọjà lùkúlùkù á bù ọ́ ṣọ̀pọ̀tì á gbé ẹ̀jẹ̀ ogun ọ̀run á gbé ọ́. lùkúlùkù á bò ẹ̀ olóde abẹ́ ìjà ìwọ pẹ́ra rẹ̀ líyà àdúrà ìyá àdúrà tó tún wá àtàṣe orúkọ Jésù pẹ̀lú èpè papọ̀ tó mú òdì rẹ̀ papọ̀ tó ń ṣẹlẹ̀ mi lórí gbogbo èpè tó bá ṣẹ́ bí orí rẹ̀ rò ń lọ wo ìwọ ẹ̀kọ́ jọ ń ṣọ̀rẹ́. ó ṣe pé nílùú wọn tán bá ṣe pé àdúrà ló ń ṣe. orí rẹ̀ pé ó ní. ìyẹn ni pé. ẹ ló jẹrẹ ẹjẹ kú ẹ ló jẹrẹ mọ mi bọ̀ ti délé mọ mi bọ̀ omirin everything ti ready mọ mi bọ̀ ṣé o ti gbọ́ ó ní ṣíṣe mọ mi bọ̀ o ṣe. ọ̀nkú òótọ́ náà ni ẹ̀yin náà ẹ̀sán tẹ fẹ́ sọ àwọn client náà ti ń dúró de. bọ́dá ẹ ṣe mistake lọ́rùn wèrè lẹ́fẹ́ kẹ́ tó kù. so kí ni kókó nǹkan tàbá wa bí. ẹ listen ìwọ ọ̀rẹ́ rẹ kó má gbọ́ torí mi kò mọ ibi tí wọ́n ti wá. jọ̀ọ́ mi sọ fún ọ̀rẹ́ rẹ tí kò bá fẹ́ tẹ́ ọmọ tiwa àwa la máa pàṣẹ fún pé ọkọ báyìí ni kò fẹ́ ṣùgbọ́n tó bá kọ̀ láti ṣe yẹn ẹ̀tẹ̀ ń bọ̀ o ìdájọ́ mi ni pé ẹni ọkùnrin tí ọmọ mi bá tún wá tí Rọ́mọkẹ́ bá tún mú wálé òun rò gbọ́dọ̀ accept.
mi ò fẹ́ kó má dọmọ ẹ ríboríbo ọkọ tó bá wá ṣàdúrà fún wọn kọ́nà ń tùlá kó lọ́ọ̀rẹ́ kó bọ̀ọ̀rẹ́ láì ṣe yẹ o máa tẹ́sọ̀ mọ̀ pé military officer ni mí tí o bá kọ̀ tí o faramọ́ ọmọ tí Rọ́mọkẹ́ bá mú wálé kó ń fẹ́fẹ́ ìjọ wedding tí ẹ bá rí mi bẹ́ẹ̀ kí n kú mi ò ní yọjú síbi wedding máa jẹ́wọ́ fún ẹ pé mi re original bàbá rẹ̀ torí mi re kuli bàbá fún gbogbo yín báyìí bọ̀dà kú. uncle kí ni relevance yín wẹ́dà ẹ wà ní wedding ẹ̀ sí wedding ṣé bọ́ọ̀ ni ọ̀rẹ́ mi bí yín sìn pé kí ni contribution yín látijọ́ tí bàbá ọmọ yẹn ti kú ṣẹ́yìn fún wọn lówó oúnjẹ ni abẹ́yìn raṣọ sí wọn lọ́rùn abẹ́yìn lẹ sanwó lé tó ń gbé abẹ́yìn lẹ rán wọn lọ sí school ẹ wá dúró ń bíbà yín sìn yẹn fẹ́ bá fọwọ́ lálẹ́ pẹ́yìn ò ní wá sí wedding kó ṣe kọ́ bàbá ara tẹ́ ẹ̀ bá wá àìmọye bàbá ń gbòòrò 15,000 ní family rental lábẹ́ bridge tó bá di para àwọn tọmọ yín rí tẹ́lẹ̀ pé àkó ń ṣe ọ̀nkú ẹ̀ ló wà bí wọ́n máa yọrí yín nu social media wọ́n á yọrí yín báyìí wọ́n á fi sára ẹlòmíì kí ló ń bá yín jà tí ò fara hàn yín ìyẹn lè pè wá síbi tẹ wá ń waste time wa. excuse me wọ́n á yọ orí bàbá rẹ̀ wọ́n á gbé sí orí bọ́dì ẹlòmíì ìwọ àìmọye photoshop. ẹ yọ orí bọ́dì ta ni mo rò pé ẹ gbádùn. sísọ ẹ má halẹ̀ mọ́ wa ní ṣé gbogbo ń tẹ́fẹ́ sọ ojú bẹ́ẹ̀ lọ tó náà ẹ wá tó bá jẹ́ wèrè lẹ́kọ́ wa ẹ wá farabalẹ̀. I am a retired officer. And so? A retired military man. Aláwo. Mo ti máa sọ fún yín rè tí ẹ bá ti faramọ́ kí n pàṣẹ tẹ́ ẹ bá faramọ́ kí n pàṣẹ tó bá bí ẹ̀rẹ̀ tọmọ yẹn bá tún wá mú ọkọ wá kí wọ́n reject. Wàá gbà. ọkọ Àyìnlá ṣé o fẹ́ gbọ́ mi ṣé n fẹ́ gbà àbí n fẹ́ gbà kí Rọ́mọkẹ́ bá mú ọkọ 15 wá bá mi nù lé mi kébà tẹ́mi lọ́rùn yẹn máa fẹ́ mo mi gbàdúrà kọ́ ọmọ ọlọ́mọ àdúrà rẹ̀ nígbà bẹ́ẹ̀ ni mo mi gbà owó wa ní kẹ́mi kọ́ ọmọ tèmi gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ máa gbà òkú ayé ni òrè òkú ayé ni òrè òkú Àyìnlá òkú ayé ni òrè ọmọ mi jọ ní sísì ẹjọ ní tọrọ ẹjọ ní wọnà òkú ayé ni òrè kò jẹ́ yín lẹ́pẹ́ Rọ́mọkẹ́ ni a gbádùn mi a máa gbádùn mi o kẹ́ lọ kú. tí n bá máa kú kí n kú bẹ́ẹ̀ ni ẹ máa lọ ìyẹn tá a bá send wedding invitation sí yín. ẹ wo ohun tí wèrè ọ̀rẹ́ ẹ̀ kó sẹ́yìn lórí burúkú náà wọ ẹ wò di kòfò tọ́ àwọn olóṣì wọn mímí wá bí ní ọdẹ yẹ kí n ra kòfò yẹn mú ni kí n ti wèrè wọlé. I've been facing so many challenges. sórí bí mo ṣe wà yìí àtijẹ àti mu ó nira fún mi. wo lórí ilẹ̀ ìdájọ́ tẹ̀ yìí àti ṣe rere alágbára díẹ̀ o. ẹ ò wá bẹ̀ wọ́n Dọ́lápọ̀ ìwọ náà ti ẹ̀ gbìyànjú bẹ̀ wọ́n. kò sí ní tèmi lè ṣe sí Elédùà nìkan ló lè sọ pé kò ṣe rí. lọ́nà ẹni tó mà ti lọ lónàgún ló mà ti bọ̀ ẹ̀. ẹ méjèèjì ẹlẹ́lẹ́yà lẹ́ ń ṣe o torí pé solution sí ọ̀rọ̀ ayé yín ọwọ́ mi ló wà o. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ Dọ́lápọ̀ bẹ́ẹ̀ sá lẹ fẹ́ padà wá sí. bẹ́ẹ̀ni máa yọ gbogbo nǹkan tó ń jẹ́ corporate lára mi máa yọ sọnù máa gbé ìgboro wọn máa mú ìyàwó yìí recognize mọ́. kí ló ṣẹlẹ̀ mẹ́ẹ̀. arákùnrin mà ní. arákùnrin olórí burúkú wo nìyẹn kí ló ṣe. èmi ni ma. mo rò pé orí ń dùn ìyá àti bàbá ẹ̀ lẹ ṣé òye pé o ṣìnà. sọ̀rọ̀ ayé ẹ̀ kò lè ṣe o. gbogbo ibi tó bá ti wọ̀ báyìí orí burúkú máa bẹ̀ ní náà ni. I'm telling you bá ṣe wà nílé bá ṣe ń sọ̀rọ̀ rẹ̀ orí mi kò ń dìde ni he has a bad luck. àṣírí ọkọ̀ fò ẹni dá fún ẹ o. Mr. Dọ́lápọ̀, you are very sorry. We lost her. ọ̀la tí mo gún àwọn wọn níbi ìgbàlóra ẹ̀ga ṣoṣo àwọn òde òṣùwọ̀n ó sùn bẹ̀rẹ̀ ló yẹlé àtẹ̀rígbà ayọ̀ dẹ́dẹ́ akóde kan gbaragada ló yẹlé ló yẹnu adé afúnfà tún sì lé ń pè nílé alẹ́ tẹ wọ́yà àfẹ́dí ọkọ̀ tẹ́lẹ̀ fọ́magamaga sinimá titun ayé ẹ wí fún sìnkú àwọn kó gbẹ̀yìn dà kọjọ́ máa yọ owó mọ́rọ̀ sùnmúra dẹ́ gbajẹ́ alájẹ tipátipá alápètè òní oníṣètò ń pètè ọ̀la ayé tí ò yéèyàn ayé sinimá tó kẹ́ni lélẹ́yìí ó gbé ọkàn sókè rúru ayé the world
written and produced by Jumai Mohammed, packaged and directed by Murphy Afolabi, starring Murphy Afolabi, Yinka Quadri, Olaniyi Afanja Sanyeri, Bukunmi Oluwashina, Mama Rainbow, Ibrahim Yekini Tele, Ronke Odusanya, Madam Shaje, Yomi Fabi, Ọ̀túnba Abiola Jebeke, Jumai Mohammed, Abayomi Adenle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun ayé iṣẹ́ bàbá iṣẹ́ ni ẹ gbà bẹ́ẹ̀ Kurabi Ọkọbí.